Orúkọ yín náà sà. Ajíbádé Àjàyí lórúkọ pásítọ̀ Ajíbádé Àjàyí. Sà, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, a rí láàárín àwọn Kristeni wọn kì í dá sí ètò ìdìbò, bọ̀ àwọn pastors kan wá dìde wọ́n ní pé káwọn onígbàgbọ́ náà ọmọlẹ́yìn Jésù pé kó dá sí òṣèlú. Kí lẹ fẹ́ sọ sáàrin yẹn? Torí pé gbogbo wa náà lọ́dọ̀ jọ ṣe orí ẹni gẹ́gẹ́ bí Mùsùlùmí àti Kristẹni gbogbo ìyàwó adẹ̀dùwà wọn lé nílẹ̀ ṣe dìde ní ẹ̀kọ́ yìí papọ̀ jọ ṣe ẹ̀yà tàbí ẹ̀sìn tàbí wọ́n ní politics ti gé bíbélì dẹ̀ sọ pé kí a má fi sílẹ̀. A wá ń rí àwọn pásítọ̀ kan tó ti ń wọnú òṣèlú. Ṣé ẹ dẹ̀ rò pé tó bá wọnú òṣèlú tó yẹ rò pé bíbélì nìkan ló máa dìmú sà? Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ibi tí ẹ sọ àwọn tó pé politics kò jẹ́ ti gé wọn ni politics is never to get. It's just an illusion. Ó jẹ́ táwọn kan rò lọ́kàn bóyá torí àwọn nǹkan díẹ̀díẹ̀ tó ń ṣe. Àwọn kan ṣẹlẹ̀ yẹn náà ó ṣẹlẹ̀ káàkiri àgbáyé ni. L'Amẹ́ríkà tó bá ara wọn kan náà ara wọn kan tó bá ṣẹlẹ̀ but a fẹ́ kí yẹn ṣẹlẹ̀ níbí. So it's not a dirty game. Politics is a means of getting the right welfare to people. Ṣé get me káwọn èèyàn gbé ìgbé ayé àlàáfíà ayé ìrọ̀rùn. It's not a game. Game tó dáa ni ayò tó dáa ni. So ti iye ìgbẹ́ báyé ṣe ń bí ló ṣe dàbẹ́ pé ó fẹ́ le jù tó dẹ̀ yẹ kí a fi ẹ̀rọ ṣe. Ẹ ṣé sà. A ṣàkíyèsí pé àwọn kan ti mú ẹlẹ́yàmẹ̀yà wọ òṣèlú àti ìdìbò. Ẹ̀yin gẹ́gẹ́ bí Yorùbá, àìmọye àwọn Yorùbá tá a rí tó ń pọ́sán olóyè Àtìkù làwọn fẹ́ dìbò. Ṣé rí ọ̀rọ̀ òṣèlú àti pé a fẹ́ yan ẹ̀kọ́ sí ipò kan ó ní ṣe pẹ̀lú èmi mẹ́ tí mo fẹ́ dìbò fún kò jẹ́ dandan pé mo gbọ́dọ̀ dìbò fún ọmọ Yorùbá, kò jẹ́ dandan pé mo gbọ́dọ̀ dìbò fún Ìgbò, kò jẹ́ dandan pé mo gbọ́dọ̀ dìbò fún Fúlàní àbí Haúsá, tí mo gbọ́dọ̀ wo ìwà wọn àti manifesto wọn àti àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn àti irú èèyàn tó jẹ́ ìyẹn ló máa fún mi ní èròǹgbà ọkàn pé lágbájá báyìí ni kí